ẹ má Firọ bẹ̀rẹ̀ ìjọba Tinubu yìí o. Ohun tó ba yé ìjọba Buhari jẹ́ jùlọ, tó sọ̀jọba náà dìjọba akínyẹ̀yẹ́, tó sì sọ Buhari fúnra ẹ̀ dèèyàn yẹpẹrẹ láti bẹ̀rẹ̀ títí dópin nírọ́ burúkú, irọ́ tí ó bò wọ́n lẹ́yìn ẹsẹ̀ táwọn ọmọọṣẹ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ máa ń pa fáráàlú. Béèyàn bá rántí ohun táwọn bíi Lai Mohammed, Garba Shehu àti Fẹ́mi Adésínà ṣe fún Buhari, bó bá jẹ́ Buhari fúnra ẹ̀ pàápàá lè ronú síṣẹ́ wọn, nígbẹ̀yìn yóò rí i pé wọ́n bà tòun jẹ́ lójú àwọn ọmọ Nàìjíríà ni, wọn ò tún tòun ṣe rárá. Purọ́ kò níyì, ẹ̀tẹ̀ náà ni ó kángun rẹ̀, ọ̀rọ̀ kì í tóbi ká fọ̀bẹ bù, bẹ́ẹ̀ làlá kì í bọmọ lẹ́rù kó má lè rọ, bó bá ti rí ni ká sọ ọ́ ló ti dáa jù. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò sí nílé báyìí. Ohun táwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ sì gbé jáde ni pé ó ń wá àwọn oníṣòwò òyìnbó lọ ni. Àwọn náà mọ̀ pé irọ́ burúkú ni wọ́n ń pa fún wa, wọ́n mọ̀ lọ́kàn ara wọn, Ọlọ́run rí wọn. Àwọn náà mọ̀ pé kò sódodo nú ọ̀rọ̀ yìí. Ìdí ni pé láti sọ pé Tinubu wóníṣòwò òyìnbó lọ ló kọjọ́ díẹ̀ tí wọn yóò ṣèbúra fún un kò mọ́gbọ́n dání, pàápàá ńgbà tó jẹ́ kò tí ì pọ́sẹ̀ mẹ́ta tó dé láti France yìí kan náà tí wọ́n ló ti lọ sinmi. Bẹ́ẹ̀ náà làwọn aráàlú gbogbo mọ̀, yàtọ̀ sáwọn tó tí òṣèlú bá ṣì ń pa lọ́wọ́, tàbáwọn tí wọ́n fomi rọ́dá bàbá àtìyá wọn tí kinní náà sì ti ràn wọn náà. Wọ́n mọ̀ pé kò sọ́gbọ́n kankan nú ọ̀rọ̀ náà, àti pé kò lè rí bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni kì í sì ṣe bẹ́ẹ̀. Àwọn èèyàn yìí, ìyẹn àwọn tí wọ́n máa ń bá wọn tí wọ́n ń ṣèjọba parọ́ yìí, àwọn ni wọ́n ń jẹ́ káwọn aráàlú gbáhe sọ kiri nígbà táwọn náà bá sòdodo ọ̀rọ̀ fún wọn. Ẹ má jẹ́ ká fi eléyìí bẹ̀rẹ̀ ìjọba yìí. Nǹkan tí ó tètè sọ̀jọba yìí náà di yẹpẹrẹ lójú àwọn èèyàn ni. Nígbà tí wọ́n bá ti kàjọba kan síjọba onírọ́, bí kinní kan bá ń ṣe Tinubu, ẹ má fi bò fáráàlú, ẹ sòdodo tó bá wà ńbẹ̀ fún wọn ni. Níbi tọ́rọ̀ dé dúró yìí, kò sóhunkóhun tẹ́nikẹ́ni lè ṣe sí i mọ́. Tinubu ni ó ṣò lórí ìjọba rẹ̀, nítorí INEC ti kéde rẹ̀ bí ẹni tó wọlé, kò sì sípò tó wà tọmọ Nàìjíríà ò ní gbà nígbà tó ti jẹ́ pé wọ́n ti yàn bí olórí wọn. Bí kinní kan bá ń ṣe ọmọ Nàìjíríà gidi, ó mọ̀ pé lórí àwọn ni nǹkan ń ṣe yìí, ọ̀nà tí ó sì fi gbádùn tàbí tára rẹ̀ ó fi le, tí ó fi lè ṣiṣẹ́ ìdàgbàsókè ìlú fún wọn ni wọ́n ó máa wá. Ṣùgbọ́n ńgbà tẹ́ ẹ bá máràlú lọ́bọ̀, tẹ́ ń pè wọ́n lómùgọ̀ tí ó lè ronú, tẹ́ ẹ rí gbogbo Nàìjíríà bí ẹni tí ò lọ́pọlọ kankan, àwọn náà ó máa wò yín bí amukun mẹ́kọ̀ọ́ àtọ̀dẹ̀, àti bí àwòdì tó ń fò lókè lálá tó wá láwọn tó wà nílé òró òun. Òmùgọ̀ wo ló tún jù bẹ́ẹ̀ lọ? Bí ìjọba bá ń purọ́ fáwọn èèyàn, àwọn èèyàn náà ó máa purọ́ fúnjọba, wọn ó máa ṣépè fún wọn, wọn ò ní gbàdúrà kan lẹ́nu wọn, bẹ́ẹ̀ ni wọn ò ní káàánú wọn lórí ohun yòówù tí ò dára tó bá ń ṣe wọn. Olórí orílẹ̀-èdè táwọn aráàlú máa ń fẹ́ làwọn tí wọ́n bá ń fòdodo báwọn ṣe, àwọn tí wọ́n ń sòótọ́ fún wọn. A kì í sì wí síbẹ̀ ká kú síbẹ̀. Ìjọba tó bá ń sọ bó ṣe rí gan-an fáwọn èèyàn, ìjọba náà ó máa rójú rere wọn ni. Ohun yòówù tíjọba náà bá sì ní káwọn èèyàn lù wọ̀nyí ṣe ni wọn yóò ṣe. Ìjọba tuntun níjọba Aṣíwájú Bọ́lá Tinubu tó ń bọ̀ yìí. Kò sí sóore kan tó dára jùlọ táwọn tí wọ́n ń bá ṣiṣẹ́ lè ṣe fún un ju kí wọ́n má bàa Firọ bẹ̀rẹ̀ ìjọba náà lọ. Bó bá fẹ́ lọ gbàtọ́jú ìlú òyìnbó, kódà kò fẹ́ lóṣù mẹ́ta, bó bá ṣe rí gan-an ni kí wọ́n wí. Àwọn tí wọ́n fẹ́ràn ó lè máa fàdúrà sìn, wọ́n ó sì máa béèrè àlàáfíà rẹ̀. Ṣùgbọ́n bó bá ṣe pé rọ́ ni wọ́n ń pa fáwọn èèyàn ìlú, bí wọ́n ti ń tinú wàhálà kan bọ́ ni wọ́n ó máa bọ́ sínú òmíì. Ohun yòówù tó bá sì ń ṣẹlẹ̀ sí wọn, aráàlú ò ní láàánú wọn lójú. Eléyìí ó sì dára fáàrẹ̀ tuntun. Ẹ̀yin òjẹ̀lú, ẹ̀yin ọmọọṣẹ́ aláṣejù, ẹ̀yin arójú ẹni sọ̀rọ̀ rere, ẹ̀yin òǹtàjẹ òjẹ̀ àgbọ́n, ẹ má Firọ bẹ̀rẹ̀ ìjọba Tinubu yìí o. Ohun tó léwu gbáà ni. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.